Good evening, good evening, good evening, everyone. Good evening, ladies and gentlemen. Lọ́kùnrin lóbìnrin, mo kí gbogbo wa o. Mo kí gbogbo ilé. Mo kí wa káàbọ̀ sórí ètò tuntun láti agodo Ọlọ́mọ Plenty. I greet each and every one of us. Good evening, good evening, good evening. I thank Jehovah Almighty for a time like this. And it's a good thing to do great things for one's country. Mo kí gbogbo wa wípé ẹ káàbọ̀ lọ́kùnrin, ẹ káàbọ̀ lóbìnrin. This is your lady Oluwatoyin Obatola Darlington, aka Ọlọ́mọ Plenty. This is another phase of another topic entirely. It has nothing to do with Celestial Church of Christ, but to do with Nigeria, our beloved country. God bless you as you join me. I appreciate you. Please help me share. We are going to discuss about the issue of Nigeria. Nigeria is our country, and what is going on there is a big thing that concerns us all. Baba wa Bola Ahmed Tinubu. Àsìkò yìí, àsìkò Baba wa Bola Ahmed Tinubu. Things are really going on in Nigeria. Things are going from worse to, I don't know, from bad to worse. Things are going from bad to worse. And I think it's time for us to come together on how to put things right in this, our country, Nigeria. Good evening. Help me share. Help me share. Pollen is around. Many people, you will see rashes on their face. You will see plumpy, full face in some area. Some people will have full face. Just that is how it is. It's the weather. Many will be having double colors, 3 colors, multiple colors. But all is well and good. God bless each and every one of you as you join me. Help me share. Help me share this program and invite your friends. Let's reason together. Let's rub minds together and discuss about our beloved country, Nigeria. Apparently, I didn't share the awareness before. Do pardon me. And anyhow, we are going to make it. God bless you as you join me. Things are going very rough
very tough in Nigeria. Very, very rough, very tough. We don't know what is what and who is who again now in Nigeria. May God have mercy on Nigeria. May God have mercy. May God have mercy. Please help me share this program. Share. Help me share it. Share with your friends. Let them know that we are on live. Don't just share and leave. Share to listen. Your contribution matters a lot. Your contribution matters a lot and a lot and a lot. Yeah. Your contribution matters. It's about Nigeria. It's about this wonderful Nigeria. And ètò náà ni mo gbọ́ wípé wọ́n sọ pé nípa Nàìjíríà, wọ́n ní pé wọ́n sọ pé màmí ẹ káalẹ́ mà. God bless you. God bless you. I appreciate you. Wọ́n ní pé wọ́n sọ pé nípa Nàìjíríà pé nǹkan ṣẹlẹ̀ nípa Nàìjíríà pé ó lọ báyìí pé ó ṣẹlẹ̀ báyìí pé ó ṣẹlẹ̀ báyìí pé ó lọ báyìí pé ó sọ báyìí pé ní pé ta lẹni tó ń ṣàkóso Nàìjíríà gangan. Ògúnríbi Ògúnríbi dé sí Ògúnríbi tẹ̀dó. Help me share and invite your friends, please. Ẹ jẹ́ ká jọ sọ àṣọyé fúnra wa. Ẹ káàbọ̀. Ìyá mi Táyé lolú òyìn làkì. Wúrà iyebíye. Lágbára Ọlọ́run, Olúwa gbàkóso orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, láṣẹ Èdùmàrè, Olúwa gbàkóso orílẹ̀-èdè Nàìjíríà. Ètò yìí ni mo gbọ́ pé Uncle Ògúnríbi do. I love that brother. Orúkọ wọn máa ń pa mí lẹ́rìn. Ògúnríbi do. Ògúnríbi tẹ̀dó sí. I love you, sir. Good evening. Hey, my media man, God bless you. Uncle mi Ògúnríbi do. Ẹ káàbọ̀ sórí ètò tó jẹ́ ti gbogbo ọmọ Nàìjíríà pátápátá.
Àkọlé ètò yìí ni I learned that this and this and this about Nigeria. Things are really going from bad to worse in Nigeria. You know, ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ ṣì máa bá mi ká lọ. Nigeria is not a fraud. Ẹ ṣáà ká máa bá lọ. Jehovah, Jésù Kristi, Michael mímọ́, Olúwa Ọlọ́run alágbára, ọba tó pọ̀ nípa àti agbára, ológo dídán jùlọ, ẹlẹ́wà dídán jùlọ, ọba tó mọ̀ wá, ọba tó mọ̀ wá, ọba tó mọ̀ orílẹ̀-èdè kankan níbi tí ó dá wa sí. Àṣì ayé wa, àdẹ̀ṣì ìlú wa, àṣì orílẹ̀-èdè wa, ṣùgbọ́n àwọn èèyàn náà ẹ̀ ní kí wọ́n ní ìbẹ̀rù Olúwa. Ìbẹ̀rù rẹ, Olúwa Ọlọ́run ọba Elédùmarè, fi sí ọkàn gbogbo wa. Ẹni tó bá kọ̀, tó bá ní àwọn ò ní yí padà, Olúwa a fà wọ́n lé ọ lọ́wọ́. Gbé ọwọ́ ọ̀tún rẹ sókè, gbé ọwọ́ ọ̀tún rẹ, ọwọ́ ọ̀tún Olúwa ní agbára. Gbogbo àwọn ajẹnifẹ́ni, gbogbo àwọn tara mi nìkan ni mo mọ̀. Èmi ò mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan kì í ṣáàtì yóò bámúbámú. Gbogbo àwọn tí wọ́n ń jẹra wọn lẹ́sẹ̀ nínú ìjọba. Olúwa, ọwọ́ ọ̀tún rẹ ní agbára wà. Gbé ọwọ́ ọ̀tún rẹ sókè ní orúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Help me share. Help me share. Hey, bad network. It is well, my sweetheart. Mo gbọ́ wípé wọ́n sọ pé fún mi pé àkọlé tèmi ni ẹjọ́ ta ni ẹni náà tó jẹ́ pé òun ló ń ṣàkóso orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹnìkan ṣoṣo tí èmi lè sọ pé ìjọba ẹ̀ ó rọ Nàìjíríà lọ́rùn tó jẹ́ pé gbogbo wa náà la jẹ pariwo ẹ̀, òun ni Muritala Muhammad Aljanat Firdaus fún. Lẹ́yìn náà oníkálùkù ti wá, ọ̀pọ̀ ti lọ, ọ̀pọ̀ ẹ̀mí ti ṣègbé. A ní ó lọ ológun wá. War against indiscipline. Ìyẹn náà wá ó tún lọ. Oríṣiríṣi ènìyàn ló ti ṣèjọba ní Nàìjíríà. Ó ṣe wá dorí àkáyín tí àkàrà àdégùn. Your Excellency, sir, nígbà tí ẹ bọ́ síta tẹ́ ń pariwo èmi ló kàn. Mo jáde, mo ní bàbá, mo ní afọbajẹ kì í jọba. Afọbajẹ kì í jọba. Afọbajẹ tó bá jọba, ó máa fàtẹ́tẹ́ dì í. Nǹkan ò ní fara rọ dáadáa bó ṣe yẹ kó rí. Oríṣiríṣi ìṣípayá ló jáde pẹ̀lú àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú iṣẹ́ ìránṣẹ́ tí a gbọ́ lọ́tún tí a gbọ́ lósì. Àjàlá tá nà ẹ̀yìn náà nù. Your Excellency, sir, ìṣípayá yín tó wà lọ́wọ́ mi ṣì wà ńbẹ̀. Mo sì fi síbi tó yẹ kí n fi sí, mi ò ní gbé jáde
nítorí pé wọ́n rán mi sẹ́nì kankan, ẹ̀yin náà ní kí n sọ fún. Lágbára Ọlọ́run Nàìjíríà ṣì máa dùn. Ẹni tó máa kú ló máa kú, ẹni tó máa kú ló máa kú. Àwọn tó bá ṣe bí wọ́n á bá bí lọ. Ṣé rí wọ́n ní àìfẹ̀lẹ̀kébòsí a máa yọ kùmọ̀, a máa yọ kóńdó. Nígbà tí mo jáde tí mo ní ẹ má dìbò fún bàbá yìí wọn ò lè ṣe, bàbá yìí ti dàgbà, bàbá yìí ṣe kinní kan, gbogbo àwọn ènìyàn mi àti lọ́balọ́ba àti ládéládé, kò sí orúkọ tí wọ́n pè mí, wọ́n pè mí ní ọmọ àlè Yorùbá. Ṣùgbọ́n èmi sọ fún wọn pé mi ò kí ṣe ọmọ àlè Yorùbá, ọmọ kóòtù òjíire gidi ni mí, tí mo tún wá láti ilé aládé. Mo jẹ́ ọmọ ọba, mo jẹ́ ìyá ọba. Èmi gangan fún ara mi ọba ni mí láyé mi nínú ilé ibi tí mo sì jáde, nítorí pé ẹni tá a bá ti lè pè ní regent Adélé kábíyèsí náà pé mi ò jẹ́ o, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ ni. Mo fẹ́ lómi ìrọ́pò ìjókòó yẹn nítorí iṣẹ́ Olúwa. Torí ẹni tó bá jẹ́ regent wọ́n lè sọ pé oṣù kan ló máa lò, oṣù mẹ́ta ló máa lò. Èyí tí ó rọ́pò mi over a year ló, ṣé màá wá fi ṣe Olúwa sílẹ̀? Èèyàn kì í jẹ mẹ́fà ní abalade. Now, àìfẹ̀lẹ̀kébòsí a máa yọ kùmọ̀, a máa yọ kóńdó. Ipò tí bàbá yìí wà lénìí yìí, mi ò gbàdúrà kí n wà nípò ẹ̀. Mi ì gbàdúrà ẹ̀ fún ẹbí mi kankan láti wà nípò yìí, nítorí pé kí ni, ipò ìnira ni. Ipò má lè sùn má lè wo, òun ni bàbá Tinubu wà. Ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi pín, ẹ bá mi pe ọ̀pọ̀ ènìyàn wọlé. Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ sà. Ṣé mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ ń kọ ó máa ẹ jẹ́ kí n ṣe lọ síwájú díẹ̀, ẹ jọ̀ọ́. Ọ̀nkú mi ògún rí bi dóńdóńdóńdóńdóńdó, ògún rí bi tẹ̀dó sí. I love you, darling. Ẹ ṣì fún mi ní few minutes. Yes, the truth must be told. Mo ti fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí few months back. I started it, then the Lord said, I ask you to prepare. Okay, farabalẹ̀. Ẹyọ kan ṣe ni mo ṣe. Ìgbà yẹn bí mo ṣe parí ẹ̀ báyìí ni wọ́n gbé page mi. Ẹ rí pé orí general ward mi ni mo wà. Olúwa ní máa farabalẹ̀ tí mo bá bá ẹ sọ̀rọ̀. Mo ní kó máa gbáradì pé àsìkò nǹkan báyìí máa tó. Olúwa ṣeun. From what I learned, I'm not talking about nation or not nation now. I'm talking about what is happening in the presidency with presidents and all his cabinets and hey, hallelujah, Baba mi. God bless you, sir. I'm talking about the people working with this Baba. Sherry, nǹkan tó wà ní Aso Rock, tó bá wà níta, èèyàn gidi ní ó dìgbà tó bá jókòó síbẹ̀ kó tó mọ̀ kórí iná ló jókòó sí, kó tó mọ̀ kórí ìṣó ló jókòó sí, kó tó mọ̀ wípé àwọn tó yí ẹ ká,
àwọn kìnìún ni wọ́n. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Donald Trump náà. Ṣebí ó ní ìkọ̀kọ̀ tó sọ fún wọn pé òun máa ṣe kí àwọn èèyàn tó tì í síbẹ̀ pé àwọn náà ni wọ́n dìbò fún. Ó wá débẹ̀ tán, ó bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tí wọ́n jọ tọwọ́ bọ̀wé fún. Wọ́n yí bìrì mọ́ lọ́wọ́ nítorí pé jeez, àwa la gbé ẹ síbẹ̀, àwa la mọ bó ṣe débẹ̀, àwọn báyìí la fẹ́ kí ó bá ẹ ṣe ìjọba. Ohun tó máa ń fa ìjà jù nìyẹn. From what I learned, láì ní fi igbá kan bọ̀ kan nínú, láì ní ṣe àbòsí, nítorí ẹni tó bá ṣàbòsí aṣọ ẹ̀ kì í balẹ̀. Ẹni tó bá dẹ̀ kí igbá kan bọ̀ kan nínú kì í jẹun kó yó. Ẹ rí i pé àwọn tó bá ti lówó tó pọ̀ yẹn wọn kì í lè sùn, wọn kì í lè wò, torí pé owó tí wọ́n ní yẹn is in control of their lives. They are not the ones sending money a message. Money is ruling them. Money is controlling them. They can't sleep deeply. They always want more, more, more. We can't blame this Baba per se. He shouldn't have taken the post in the first place, just as I said. And many people ganged up against me, were saying all kind of things, insulting, cursing, bullying me. Tí mo dẹ̀ gbójú sẹ́gbẹ̀ẹ́ kan, tí mo ṣe bí ẹni pé mi ò. Ṣùgbọ́n nígbà tí mo wá rí gbogbo àwọn bàbá mi ládéládé, tí mo rí gbogbo àwọn bàbá mi lóyè, àfiyèsí o fún gbogbo orí adé pátápátá. Tí mo tún wá rí onírìṣà tó ṣíwájú gbogbo wọn, ọ̀rọ̀ yìí wá ṣe kíni? Ó wá di iṣẹ́ ọba. Ọba rán ni níṣẹ́, odò ọba kún. Iṣẹ́ ọba ò ṣe má jẹ́. Odò ọba náà dèrè kò ṣe rọ́lù. I have nothing than to just keep my calm, because tí àwọn bàbá mi bá ń sọ̀rọ̀, mo gbọ́dọ̀ fi síbẹ̀ ni. Ṣùgbọ́n gbogbo wa náà láti wá rí nísìnyí. Lábẹ́ bí gbogbo ẹ̀ ṣe létò yìí, ṣe mọ̀ pé àwọn kan ṣì wà tí wọ́n fi pálí gbé owó kiri. A máa sọ pé bàbá yìí ló wà nídìí ẹ̀. Àwọn náà la máa pè wọ́n wà nídìí ẹ̀ torí pé àwọn ni wọ́n yan àwọn tí wọ́n wà nídìí ẹ̀. Ẹ wá mọ̀ wípé mo máa ń sọ̀rọ̀ kan pé what goes around comes around. Always two sides to a coin. Bàbá, àwọn kan tí wọ́n ní fi ìgbà kan fọlá jiyọ̀. Àwọn fúnra wọn ti fi ìgbà kan ní àwọn kan lára. Àwọn kan tí wọ́n fi ipò ní lára, àwa la gbé ẹ síbẹ̀. Mo mọ̀ nípa bó ṣe débẹ̀, ohun tí mo bá sọ ni kò ṣe. Tá lọ bá lọ, àbọ̀ àbọ̀. I learned from people that are in this same government. Ṣùgbọ́n tí wọ́n súfèé àgàn yìí. I was told that the man is doing all his best, and listen, to bring comfort to everyone in Nigeria. Ṣùgbọ́n what goes around comes around. Is
is the ongoing games. Is the ongoing games, ongoing games presently. Why? Because Baba himself had played a Russian roulette against day before him on that same hot seat, which is burning him seriously now. The people with him are the one frustrating him. And these are the people he trusted most. He trusted them to work with him to put Nigeria in good order. All the things that has been scattered. People, especially hunger. But the game played before is being played on him. The people he put there, they are the same people frustrating, blocking, and tying his hands together backwards with his legs. That he will not have a successful turnout as the president. I'm talking from the inner house. You know, I don't just come out and start, you know. I told him, Baba, don't go there. I said it. But ó ti yí àwọn gan fún ara wọn sìn wípé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ò wọ kèrègbè. From the inner caucus, I learned how Baba Tinubu has set up an autonomy, you know, package, òmìnira for everybody. But these people, he puts in each office, thinking they will work with him, are now the one frustrating him. They are the one frustrating all his efforts. You will see that every time, every day, there is always these people, that person, approval of this group, approval of that. He has no choice. Because he now is on the same hot seat with people holding the gun, turning it as it is a Russian roulette. If they pull the trigger, if the bullet goes out, if not, peak. They are turning it in front of him. Each time he comes out with a project, they are turning that, you know, the bullet holes. Should they stop or pull the trigger? They blocked everything for him.
What he did now is to block all the arranged funds for this autonomy project, which is very dear to him, but a big pain to some people from the inner house. Life, things will still keep on going tougher as long as he refuses to do what they want. Unless this set of people receive the strong hand of God in their individual life, collectively or individually. Bó dẹ̀ ṣe máa rí nìyẹn láṣẹ Ìdùmarè ọlá gbogbo àwọn tí yà ń jẹ. Ẹlòmíì kò tí ì jẹ kankan láti àárọ̀, kò dẹ̀ tí ì mọ nǹkan tó máa jẹ sùn pẹ̀lú ibi tílẹ̀ ti ṣú dé. Ẹlòmíì ti sọ ebi, ó ti sọ di àwẹ̀, àwúrò kò tí mú ọ̀pọ̀ ẹ̀nà. Ṣé wá rí gbogbo èyí tẹ́ lọ kú tẹ́ lọ rà sí church? You don't need it. Church is not your solution. Your brain is your solution. These are the group of people that are blocking all his plans. This information is from the inner house. The people that are in this government. The Senate, government officials, governors, local government chairmen, commissioners, honorables. They are all the one holding his neck, that the funds he set aside to bring joy, peace, food to every individuals, they are sitting on it. So what can he do? He himself, he blocked all the state's funds. This Baba even try as much as creating something, you know, maybe if he do this, if he do that, they will allow him to breathe. But they cannot allow him to breathe because they are all now working for the Fulanis. Let me tell you, we've never had an Hausa man as a president in Nigeria. We've been having Fulanis. And they want to claim Nigeria. Because from what I learned, they said their great 100 fathers backward, Udman Danfodio, did not finish the job he started in the north before he passed on. He was supposed to get the whole of Nigeria and turn it to... You will see that these people, they know nothing.
and they are the tribe of cursed one in the Bible. We've discussed that before. As we speak now, each state is paying its workers from whatever revenue they generate, which has caused many workers to become as poor as yeah, he paid himself big time. He shouldn't have said that in Miloko. But Boba ban fi yan sórí ìjókòó ni. Wa wa ma guide e. Ẹ fẹ́ sọ pé kò sí ọmọ Yorùbá kankan tí wọ́n lè lò, tó lè gbé síbẹ̀. But because he wants himself to be, he wants his name to be written in the book of Nigerian presidents. And Koki ṣiṣẹ́ bẹ́ẹ̀ ní gbogbo ìgbà. He tried as far as, you know, send Senate Bank to visit each chairman, you know, each chairman of each different states. He want them to reason with him. Kí wọ́n sign bill yìí, kí òmìnira lè wà nílùú, kó lè release gbogbo nǹkan. Bẹ́ẹ̀ dé Tinkan, ẹ rí oúnjẹ tí wọ́n sísì bíbà. Tẹ́ bá dé Àpápá, ẹ rí ńbẹ̀. Àìmọye àwọn oúnjẹ tí wọ́n kó káàkiri. The same thing bó ṣe ṣẹlẹ̀ nígbà COVID-19 tí wọ́n sísì gbogbo nǹkan tí ó yẹ pé gbogbo ẹ̀ ló bàjẹ́ mọ́lẹ̀. He prepared a very good and wonderful project, Òmìnira bill, autonomy bill for all Nigerians. Tó jẹ́ pé ebi ò ní pa ẹnì kankan, gbogbo school máa lọ dédé. Àwọn tó wà ní ìjáàjì private school, àwọn náà gbà, wọn ò fẹ́ kí public school coexist mọ́. But these people, their governors did not allow any of these chair people to sign this document. And you know he cannot do anything without I'm going to pass it. And we continue saying Tinubu is evil. I've said it many times. May God have mercy on me and forgive me. But because I want him not to sit on that seat, but to put somebody younger, somebody that he can keep on piloting as a Yoruba man, not as a Fulani man this time around. Ọ̀ṣínbàjò ọmọ Yorùbá ni now. Àwọn náà náà mú síbẹ̀, àwọn náà náà dì lọ́wọ́ mú. Gbogbo ìgbà tí Buhari ò sí nílé, àwọn náà náà sọ. Agbofem, when he wanted to prove stubborn, wọ́n já kíní ẹ̀bọ̀ lókè. Ọpẹ́lọpẹ́ ìyá ẹlẹ́kọ̀ọ́. As long as all these governors, chairmen, commissioners, honorables continue enjoying
and lavishing money on parties, cars, and women. Kò sí nǹkankan tó máa easy. Ṣé wá rí bá ṣe sọ pé wọ́n lavish yìí náà, àwọn tó wà lábẹ́ wọn ń jìyà. I even learned that in some, local governments, in some states, they've turned to dry land. And some offices are just like rats' refuge. Nǹkan ṣẹlẹ̀ Nigeria o. Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo wa. Tá ń ṣépè. Tá ń ṣe gbogbo. Òun náà ṣe máa ń sọ pé téèyàn bá tó bá ń ṣépè fún yàn, tó bá ń ṣe nǹkan àdúrà lè pè yẹn máa dà, ṣùgbọ́n tó bá ń gbàdúrà fún ẹ tó bá ń ṣe nǹkan ìpè, àdúrà yẹn máa di èpè ni. Ṣùgbọ́n ìgbà tá a fi wé kà, òun náà fi ń kọ́ fún bàbá. Bàbá náà ti play rubbish game in the past. Gbogbo nǹkan tó promise nígbà Buhari, ṣé Buhari ni? Yeah. Láàrin 3 months, títí máa dá, láàrin 2 minutes. Iná máa dúró, bàbá wọn máa jẹ́ kẹ́ tí ò rí iná náà ṣe ń sìn yín. Owó tí wọ́n gbà, tí Amẹ́ríkà gbà lọ́wọ́ kí lorúkọ lady olójú èdè yìí. Òun náà máa sọ pé wọ́n máa fẹ́ ní Amẹ́ríkà máa fẹ́ lọ fi ṣe iná fún Nigerians. Tẹ́ bá rí tí Donald Trump tó bá ń sọ̀rọ̀ kùbákùgbé fún Nigerians, tó ń bú Nigeria, tó ń sọ oríṣiríṣi. He knows what he's saying. Gbogbo wọn náà jọ wà nínú this game, and he knows the people that are in charge of this madness. He refused now to release funds to be shared between them. Ẹ jẹ́ ká wò lójoojúmọ́. Èló ni àwọn EFCC ni wọ́n sì sí lọ́wọ́ àwọn èèyàn on frauds. Níbo ni gbogbo owó yẹn ń gbà? Billions every day. Millions every day. He did. That is what I'm saying. He played a very dirty game in the past. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìyẹn ọdún 50 a máa jóni lẹ́nu, a máa jóni lọ́wọ́, a máa jóni lẹ́nu, a máa jóni lọ́nà fún. Àtúnláni láyà fẹ̀rẹ̀ lọ sílẹ̀. Òun ni nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá. I pity him anyway. Bó ṣe rí nìyẹn. Bó ṣe rí gangan, òun lẹ tí ń fìlì yẹn bàbá. Everything. He's really trying. Gbogbo nǹkan tó ti gbé lọ sí Abuja, gbogbo àwọn big offices, he has returned them back to Lagos. Àwọn Hausa bẹ̀rẹ̀ sí pariwo. Àwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ní pariwo. Mi lè sọ pé Hausa, àwọn Fúlàní ara wọn. Fúlàní ni wọ́n náà. Fúlàní ló ràn Nàìjíríà. Gbogbo àwọn tẹ́ rò pé Hausa ni wọ́n yẹn. Fúlàní ni wọ́n. Tó wà nínú government. 87% of them are Fulanis. Now they are very, very angry with him because he's not dancing to their tune. They are frustrating all his efforts because they believe he wants to liberate Yorubas. He wants to make Yorubas have their autonomy and be free from their own shackles.
ẹ̀rí bó ṣe da ẹ̀rí pé nígbà tó dé báyìí ẹ̀rí pé ṣe náà kọ́ da gbogbo àwọn ẹlẹ́ran ẹ̀wọ̀n bó ṣe ń pa èèyàn tó. Listen, take care of your village, take care of your community. Government cannot do anything. They can. Baba, you cannot do anything. It's up to you. Chairman tẹ́ bá dìbò fún. Chairman àdúgbò yín ẹ fún lọ́rùn. Ó ń gba owó. Ó ń gba allocations on daily basis. We don't have Hausas. We have Fulanis. Gone are the days ta ní àwọn Hausa. Àwọn Hausa àgbà yẹn wọ́n ti nígbà time tèmi. Àwọn Hausa àgbà yẹn wọ́n ti dàgbà. Wọ́n ti rúgbó, wọ́n ti sin wọ́n. So gbogbo àwọn tó kù sìn. Gbogbo àwọn tá ń gbà sílé tá sọ pé olóòótọ́ ènìyàn ni wọ́n, they are Fulanis. They are not Hausas. Wọ́n ti mọ in and out. Tẹ́ bá rí street kan ẹ lè rí kẹ́ má rẹ̀ ẹni tó máa ta súyà. Èmi dẹ̀ tí ẹ̀ láìkì súyà. Ara ẹ̀ ní ìyá ọkọ mi lẹ́gbàá ló fi máa ń bú mi nígbà tó gbé fọ́tò mi jáde tíbi tí mo ti ń mu ògì láàárọ̀ kùtùkùtù. Ṣáàtì ìṣeré ni mo láìkì ìṣeré. Súyà mo láìkì ẹ̀ bàjẹ́. Àwọn ọmọ mi wọ́n lè ní bá délé báyìí àwọn ti mọ̀ pé súyà àti gàrí kò lè ṣe àtògì kò lè ṣe kí ìyá yìí máa mú lọ́jọ́ kan. Bọ́n jáde lọ wọ́n bá ti ń bọ̀ báyìí wọ́n ti mọ̀ pé nǹkan tó mú mi nìyẹn. Ẹni tó bá ti fẹ́ wá kí mi lé wọ́n ti ra súyà dání. Ìyá ti fún lọ́rùn. Wọ́n ṣògùn sí mi jìnnà pẹ̀lú súyà. Àwọn àbúrò mi. Nǹkan tó máa fi ń ṣògùn sí mi yẹn súyà nínú súyà náà ṣe sí. So gbogbo àwọn tá a ní tí wọ́n ń tọ́jú ilé wa tí àwọn mẹ́gàdì àwọn onísúyà àdúgbò àwọn ní small kiosk yẹn. Ilé wo ló wà ní street yẹn tí wọ́n mọ ẹni tó gbé bẹ̀ tí wọ́n mọ ẹni tó ń jáde ẹni tó ń wọlé tó dẹ̀ ń report fáwọn ọ̀gá wọn. Tọ́n bá dẹ̀ ti sọ pé Sànú òǹkù náà ni. Ibi táwa ọmọ Yorùbá tà ti gbé gbálẹ̀ nìyẹn. A bá fẹ́ bára wa sọ Yorùbá báyìí wá dé. Excuse you? Excuse me? You say what? You say what náà ni. We are shouting he removed subsidy. But these same people that are benefiting from subsidy, they are not releasing the bill for public's autonomy. Òmìnira fún gbogbo wa lórí jíjẹ lórí mímu lórí náà wọ́n allow kí wọ́n implement ẹ̀. Politicians are evil. Nigerian politicians are evil. Ṣé bá láwọn politicians bí báyìí. Ṣé bá ní politicians káàkiri. Tí Nigeria lè kú. Kò sí ẹnì kankan sìn tó fẹ́ ṣe anything to become a politician, either kó máa kó fight kó wájà tí máa pè ní honorable. Kò sá ìgbàjẹ́ pé fáìlì ló ń gbé kẹ́rẹ́kẹ́rẹ́ ẹ máa gbọ́ nígbà téèyàn sọ pé hallelujah ma, hello ma, how are you ma, please I want you to use your good name to raise fund for me. To raise fund for kóun lè pass ní ìdíje chairman àdúgbò. You can see how stupid he is. Mo ní kémi lo ọ́fíìsì tèmi, kémi lo good name tèmi, tí bàbá tèmi. Kémi fi bẹ́ẹ̀ gba owó jọ lọ́wọ́ àwọn èèyàn, kémi kó fún wọ, kí wọ́n lọ fi ṣe politics. Tí wọ́n bá wá win, ìwà wá help foundation mi. Àní kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ kankan mọ́. Ṣé wá rí ṣe ọ́fíìsì tó ní kálukú ṣe ìyá ni.
iṣẹ́ ọ́fíìsì tẹ́ jókòó tẹ́ ń wá ìyá ni. Nígbà iléyá mo gba rìpọ́ọ̀tù kan wọ́n ní kí n wo iye tó ń ta àpẹẹrẹ tòmátò. Nígbà táwọn máa dáhùn, táwọn ọ̀yọ́ ọlọ́jà máa dáhùn, wọ́n ní àwọn ọwọ́ àwọn Haúsá táwọn ti ń ra tòmátò, àwọn Haúsá ló gbé owó lé tòmátò torí pé ọdún wà ń tà. Tọ́dún bá wà ń tà ló yẹ kí nǹkan di dandan kí gbogbo wa ká lè jọ rí jẹ, ká lè jọ rí wọn, ká lè fi ṣọdún. Ṣùgbọ́n tọ́dún bá ti wà ń tà ní nǹkan wọn Nàìjíríà. May Jehovah Almighty bless each and everyone in that Nigeria according to his or her handworks. And as Jehovah Almighty liveth, all ye senates, local government officials, governors, local government chairmen, commissioners, honorables, as well as each and every one of you behind the doors, doing evil, making life difficult for the less privileged. Jehovah Almighty will touch your heart, because money can so nǹkan tó wà lẹ́nu mi. A tún ṣépè sínú ìlú ni. May God touch your heart to repentance and to repent truthfully. Ẹlòmíì nínú yín odidi yàrá ló fi kówó sí. Ẹ tún ṣí fàánù tí lọ́rùn. Owó mi ti lẹ̀pọ̀ níbi tí ooru ti mú. Gbogbo àwọn owó tó wà lọ́wọ́ ẹ dollars ni. Gbogbo àwọn owó tó wà lọ́wọ́ ẹ euros. Mo rí tí wọ́n ná euro nínú Yorùbá film. 50 euros. 100 euros, you can't spend it in euro in here in ìlú tèmi ń gbé yìí. Tó bá 100 euro tó fi ra ọjà lẹ́ni, tó bá tún mú wá tó fi ra ọjà lọ́la, tó bá dọ̀tún la wá ní kó lọ ṣe wá ní bank. Wọ́n máa gbé gba orí iná kọjá. 100 euros kò sí níta. Tó bá lọ gba owó gan nínú cash point, nínú cash machine, 50, 20, yeah, 50, 20, 10 ló máa fún ẹ. Tó bá wọnú báǹkì tó lọ sórí counter kó fẹ́ gbowó, wọ́n ò ní fi 100 sí. Tówó yẹn bá pọ̀ gan, wọ́n á béèrè. Ṣé kìí ṣe pé o ní issue. Ẹ wo Nàìjíríà. Mo rí mọye tí 100 euro tó jẹ́ ní náírà. Àwọn èlò kan dẹ̀ wà tí ò rí 1000 naira tí wọ́n lè boast ẹ̀. Gbogbo yín pátápátá. Olúwa Ọlọ́run alágbára a fi agbára ẹ̀ hàn yín. Ṣé wá rí ẹ̀yin ìyàwó honorable, ìyàwó senator, local chairman, commissioner, honorables, ẹ̀yin ìyàwó tẹ̀ ń lálàfẹ́fẹ́ lójú ní pàtí lójoojúmọ́, tẹ̀ ń wọ ìró àti bùbá 1 million. Ẹ rántí pé tẹ́ bá kú, ìkan ló máa gbẹ̀yìn yín o. Gbogbo nǹkan tẹ́ fi decorate ilé yín tó ń dán yòyòyòyòyò yẹn tẹ́ lọ rà lówó iyebíye, ó
ó máa waste dànù. You will not know anything about it anymore. That big mansion that you built, once you are gone, you are gone. Everything about you is gone. Mo ṣá rí ilé MKO Abiola tí wọ́n show. Nígbà yẹn billions ló máa fi kọ́. Tẹ́ bá rí POP tó wà ńbẹ̀, ó lẹ́gbà. Ó mà ti di oúnjẹ fún àwọn ewéko kọ̀ìn táwọn jí. Kí náà ti pè swimming pool tó wà ńbẹ̀ gan. Wọ́n kẹsẹ̀ wọnú ẹ̀ níná tí ń give gbogbo ìwé tó wà nínú ọ́fíìsì gbogbo ẹ̀ ló ti bu tata. Stop building something big. Mo ti kúrò lórí àwọn òṣèlú. Ọlọ́run ọba Elédùmarè á jẹ́wọ́ agbára ẹ̀ nílé ayé gbogbo yín tẹ́ fi ìpayín keke sínú ilé ayé. Yeah, Baba played a very wrong games. Why he was not sitting on that chair. Now that he's sitting on the chair, the bomb is burning. And you are paying him back. Things are getting more expensive every day. Ọmọ show ti jẹun ni kò sí show ti yó. 101 ni àbí 110 àbá ò lè ṣe ń pè ní. Ẹlòmíì ò kì jẹun ẹ̀mẹ́ta. Gbogbo ọ̀nà tó ní kálukú ń rí gbà láti fi jẹun. Ẹ jẹ́ kó jẹ́ ọ̀nà tó dá tí ò ní ní ẹlòmíì lára. Ìkan ló máa gbẹ̀yìn gbogbo wa. Inú ilẹ̀ yìí náà ní ẹsẹ̀ mẹ́fà. Lábẹ́ bó ti hùn kó pẹ́ láyé tó. Ilẹ̀ yìí náà ló ṣe ń lọ. Ẹ wá kọ́lé jọ̀ràn. Your children can maintain them. Kì í ṣe pé pílé ẹyọkan ṣo tiẹ̀ tó wá ní ó dá. Ilé mẹ́ta mẹ́rin márùn. Àwọn ọmọ yìí ò ní lè maintain ẹ̀. Bẹ́ẹ̀ lẹ máa ẹ wá kó mọ́tò jọ ẹyọkan ṣo ló lè gun at a time. Ẹ ní yàrá jọ nínú ilé. Tó bá ní kó sùn yàrá mẹ́ta kílẹ̀ tó mọ́ wá ya wèrè tó lórí ayé wá yí ṣubú níbi tó ti ń sùn tó ti ń sleep walk. Ó lè sùn yàrá méjì mọ́ jù. Ẹ jẹ́ ká mú ilé ayé ní bíntín. I know now. Bàbá ti kọ́gbọ́n. Bàbá ti gbọ́n. Àwọn náà nínú ọkàn wọn ti ń tọrọ ìdáríjì. Gbogbo France tí wọ́n lọ léraléra wọ́n lọ ń gba treatment ni. Torí BP tó ó ti gùnkè ó ti bò wọ́n lójú. Ẹ gbogbo àti wọ́n lọ ẹ tún wọ aṣọ tí wọ́n wọ̀ fún wọn. Jákẹ́ẹ̀tì wọn ibi báyìí ni jákẹ́ẹ̀tì ibi báyìí lọ́wọ́ wà ibi tí ẹnu jákẹ́ẹ̀tì gùn dére. They mocked him. They ridiculed him. Macron gan wá wò pé irú dressing wo ni bàbá yìí wọ̀ jáde. Bàbá Ọlọ́run má pò wá nínú pọ̀. Nínú bàbá ti pòpọ̀. Frustration ó wà lára bàbá gidi gan. It's only Jehovah Almighty that can help him. This is the end of tonight's program. I hope I'm able to reach out to some of us as well as myself. That any ìjà òde bá ló ń pera ẹ̀ lọ́kùnrin. Ìlú gángan lọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Bó ṣe kọwájú sẹ́nìkan ló ṣe kẹ̀yìn sẹ́lòmíì. Ẹ wo project tí bàbá lọ gbé kalẹ̀ sílùú wọn. Kasabubu dressing. In fact, ó ju Kasabubu dressing lọ. Ó ju Kasabubu dressing lọ. President Macron of France was just looking at him. Ṣé bàbá yìí ń play game ni? Is he a clown? They dressed him like a clown. He was dressed like a...
So tútù náà ló lè tó bẹ́ẹ̀. Nígbà tó tún dé ó tún padà lọ. He's been so sick. Because nǹkan tó hit wọn, he could not believe it. Àwọn ti gbàgbé pé omi tá bá dà sórí ilẹ̀ ló ń bọ̀. Bàbá, Your Excellency, sir, President Bola Ahmed Tinubu, I greet you in the name of Almighty God. You still have your message. I still have your message with me. I will not say it out on public domain because I've reached out to your wife on X. I left a message. Iti láìmọ̀ kan tó fi ń ṣe rẹ̀ òun ló pọ̀ jù. Odò téèyàn bá dẹ̀ fojú ré, ó máa ń gbéyàn lọ nígbà míì. All that you've done in the past is now, the nemesis is here. May the Lord help you. May the Lord forgive you and touch the hearts of they that are working with you, so that that name you want to make will not turn to, I will not say it, because even people were saying that the tenor of Buhari was much better than your tenor. What a shame. What a pity. What you did in the past is haunting you. Now you want to change it. They are holding your throats with a rope. May Jehovah have mercy on you, forgive you, and touch the hearts of people that are with you to allow you just the remaining 2 years. Just this remaining 2 years, hold it up. Nothing to show for it than stress and pains all over the country. But I pray for you, sir. You need to bargain with God for forgiveness over all your deeds. The same thing goes for Baba Baba Sojo. And you lay jáde lé sorrow. When you were there, what did you do? Well, it is well. Pẹ̀lú omi tó pọ̀ nínú ẹ̀. Kò sí nǹkan tẹ́ ẹ̀ tí sọ nípa bí ìjọba yìí ṣe máa tumble àjàlá tánà. Hallelujah. God bless each and every one of us, and God bless the Federal Republic of Nigeria. God bless the President of Nigeria, of Federal Republic of Nigeria, President Bola Ahmed Tinubu. Have mercy on him. May Jehovah Almighty visit you in person and turn everything around for you. Put a smile on your face and wipe away your corner tears. The wonderful First Lady,
Madam Remi Tinubu. You have done nothing good so far, sir, ma, since you've become the first lady than to be spending money anyhow. Remember what you said. You said you don't need Nigerians' money. You have enough money to spend on Nigerians. But what have you done so far? Do you know how much you've spent on traveling, on aids, on this and that and that? Ma'am, what goes around comes around. Everything ends when the owner of the spirit takes it. Look at you, ma. You are a Christian. You are a minister. But when you go out, you use hijab. Who are you fooling? Anytime you go out, you always have a long scarf. You cover your hair, the long scarf you are holding around your neck. I know the game very well. I know what it means, ma'am. God bless Nigeria. God bless you. Help me share this program. This is the beginning of mo gbọ́ nípa Nàìjíríà pé. Mo gbọ́ nípa Nàìjíríà pé. Àkóso àkọlé talẹ́ yìí ni ta ló lórí Nàìjíríà gangan, ta ló ń ṣàkóso Nàìjíríà gangan. Àwọn tó wà lẹ́yìn bàbá tí wọ́n bá bàbá ṣiṣẹ́, àwọn náà fi okùn sí bàbá lọ́rùn tán jẹ́ kí bàbá kí wọ́n sọ ìlú dẹ̀rọ̀ o. From the inner house. God bless you. I love you with the love of Christ. Have a lovely, 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 lovely Saturday evening. Tomorrow is Sunday. Join me tomorrow on Sanitizing Celestial Church of Christ. I remain your host. Èmi ni tiyín ọmọ yín tòótọ́ Olúwatóyìn Ọbátọ́lá Darlington. Ọmọ Nàìjíríà rere. Ẹ má jẹ́ kí n pe lady evangelist síbí torí ṣe evangelist kọ́lá. Evangelism náà ni bá ṣe máa tó Nàìjíríà. Gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí pé kí bàbá yìí kí ẹ sign bill fún autonomy. Jehovah Almighty will visit you, visit your homes, your children, your wives, and your girlfriends, and everything you own. Ìṣáná ló kéré jùlọ, ọwọ́ ọ̀tún Olúwa. Ọwọ́ ọ̀tún Olúwa ní agbára. Olúwa máa gbọ́wọ́ lé gbogbo nǹkan tẹ́ ẹ ní ó máa gbọ́wọ́ lé lórí. Torí àtọmọdé àtàgbà ló ń jẹ ìyà mọ́pọ̀mọ́pọ̀mọ́ ètè. Gbogbo àwọn ọmọdé wọ́n sunkún. Ẹkún wọn ti lọ bá Olúwa. Ẹni tó ṣẹ̀yìn ẹ ti fi hàn wípé òun náà ti ṣe bẹ́ẹ̀ sáwọn kan rí, ṣùgbọ́n ẹ jẹ́ kó mìnira kó bá orílẹ̀-èdè. Torí ọ̀pọ̀ ló ti di ọmọ màálù. God bless you. I appreciate you. Omoboye, God bless you. Akebode, God bless you. Eniola Eniye. Elijah Sunday, God bless you. Amos, Baoko Eni, Eswe. Gbogbo yín pátápátá ni mo kí
Seke. Mami Tunu, God bless you. Oluwani for life. God bless you. God bless you. God bless you. God bless gbogbo yín pátápátá. Eniyan ti hang sókè. I appreciate you all. I appreciate you. Help me share. I know I didn't remember. Uncle Ogunribido do. He's my best uncle. Uncle Ogunribido do. Ogunribitedosi lórúkọ wọn. Ogunribitedosi. Superior Evangelist Dina Adewale. God bless you, sir. Thank you for joining me. Thank you for making yourself known. Thank you, sir. If it's only when as you leave your comments now, next time when I see you, we've become one family. God bless you. I love you with the love of Christ. This is mo gbọ́ nípa Nàìjíríà pé mo gbọ́ pé òun lètò. See you tomorrow evening on Sanitizing Celestial Church of Christ with a topic that we Olúwa bí o tó ẹ̀ṣẹ̀ o má jẹ́ ìṣẹ̀sín o gbogbo wa pátápátá ẹnì kọ̀ọ̀kan nínú wa ò ní ṣẹ̀sín lórúkọ Jésù Kristi a ní ṣẹ̀sín gbajúmọ̀ àṣẹ Èdùmàrè. May Jehovah Almighty, I love you, mommy. Mama, ọkọ mi ńkọ́, ọmọ mi ńkọ́, my one and only heartbeat, the only first, the only new lover I have. Hey, ọmọ yọ̀ mí sẹ́. Ìlérí àti májẹ̀mú Olúwa. Ṣàlàáfíà ló wà. Gbogbo àwọn ẹ̀gbọ́n ńkọ́. God bless you, daddy mi. Evangelist Dina Adewale, I really appreciate you, sir. I love you all with the love of Christ. In everything we do in life, think about it. The table might turn. When Baba Tinubu was doing it, he didn't know that it will be like this. But I pray, mo gbà ní àdúrà, mo ṣe ní ìwúre, wípé ní orúkọ Jésù Kristi. Bí mo ṣe gbọ́ wípé ẹ fẹ́ ṣe ìtura fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwa ti Yorùbá yìí. Olúwa Ọlọ́run ọba Elédùmarè á fún yín ṣe. Gbogbo àwọn tó gbọ́wọ́lé iṣẹ́ tẹ́ ṣe yìí, gbogbo àwọn tó jókòó lé Olúwa kọ́yìnkọ́yìn Olúwa bá mi ta wọ́n nídìí. Bẹ́ẹ̀ ni ẹ ti ṣàṣìṣe sẹ́yìn, ṣùgbọ́n Olúwa ló ní déédéé lọ́wọ́. Owó tẹ́ rò pé ẹ fẹ́ pín yẹn, owó tó fẹ́ fi tún gbogbo aráàlú lára lórí jíjẹ mímu nínú àti lílò. Tẹ́yìn kan sọ pé àfi tẹ́ ẹ bá pín. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe ká ṣe bẹ́ẹ̀. Ẹ bá mi kí dájí wa o àti àwọn ọmọ mi tó kù. Kó má lọ fàjẹ lọ sí. Torí mo ti ní new fresh heartbeat. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Tọlọ́run ni kẹ́ rò mọ́ bàbá yìí lára. Tọlọ́run ọba ni kẹ́ rò mọ́ lára. His health is very, very frail. Ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ tá a ṣì máa sọ. Àsìkò tí Ọlọ́run fẹ́ kí ètò yìí kó bẹ̀rẹ̀ nìyí. Olúwa yóò sì máa fún èmi àti yín ṣe. Ó wá kù sí yín lọ́wọ́. Ṣé ẹ fẹ́ kó jẹ́ pé ọjọ́ Sátidé nìkan la máa ṣe? Àbí ká máa ṣe ní Sátidé àti ọjọ́ àánú. Bẹ́ẹ̀ mi bá ṣe darí tí n bá béèrè tó bá fún mi lóore ọ̀fẹ́ méjì lọ́sẹ̀ ó ti lọ bẹ́ẹ̀. A máa ṣe lọ bẹ́ẹ̀ ni. Tèmítọ́pẹ́ Zaccheaus lónìí ní ìgbàlà wọlé rẹ̀. Zaccheaus
Thank you, my brother. God bless you. I love you all with the love of Christ. Ẹ jẹ́ ká bínú, ká má ṣẹ̀. Òun gbọ́dọ̀ wọ̀ bá bínú nínú wa. Tá bá ní, ṣé mọ̀ pé àkọ́dá oró kò kì í dàbí àdágbẹ̀yìn. Àtàkọ́dá oró àti àdágbẹ̀yìn kò ní wọlé tẹni kankan nínú wa. God bless you.